ṣé o rí pé bẹ́ẹ̀ sábọ̀dù ṣe orí burúkú tó o rí pé mi ò wá fún lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀ ta ló notice mi pé mi ò wá fẹ́ sábọ̀dù lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀ ta ló notice mi wípé ọjọ́ bẹ́ẹ̀ díẹ̀ àwọn èèyàn mi ò kí ń yaró tó o bá ti wá fún mi lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀ mi kú ti pa ẹ́ kò sẹ́ni tó máa parí ìjà yẹn láàrin èmi àti ẹ̀ gbogbo ohun tí mo ní ni máa fi bẹ́ẹ̀ fà torí olórí burúkú ẹ̀dá tó máa ń bọjú ayò èèyàn jẹ́ nìyí mo kàn ń fi eléyìí ṣàpàkíyèsí yẹn tẹ́ máa ní Ìyábọ̀ láàárọ̀ Ìyábọ̀ lọ́sàn Ìyábọ̀ lálẹ́ Ìyábọ̀ máa fọjọ́ ọlọ́jọ́ kanjú kú tọmọtọmọ ẹ̀ láìpẹ́ ọjọ́ ẹ̀ lọ́lá ọjọ́ ẹ̀ ni mo fi gégùn. ẹ̀yin èèyàn wa lánàá tó jẹ́ ọjọ́ bẹ́ẹ̀dì Lizzy Anjorin Lizzy ti fàjà bá fún àwọn èèyàn ni ó sì fàjà ni torí wípé ó dráàgì Bíọ́lá Adébáyọ̀ ó dráàgì Ìyábọ̀ Òjó ó tún dráàgì Portable tí òun pẹ̀lú rẹ̀ jọ ń fa wàhálà recently ẹ jẹ́ ká gbọ́ látẹnu Ìyèmẹ̀ṣọ́. sínú láìfù Ìyábọ̀ Alice Òjó pẹ̀lú ọmọ tó bí onírú èèyàn bí Ìyábọ̀ Òjó nínú ìrìn àjò ẹ o tó bá mọ̀ pé o fẹ́ rògolo bí Lizzy àfi kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó listen. mo máa sọ gbólóhùn kan wípé the end will justify níbi ọdún mẹ́ta méjì sẹ́yìn mo máa sọ gbólóhùn kan fún yín pé ẹ fún gbogbo wa lọ́dún márùn-ún ọdún márùn-ún ò tí ì pé wọ́n ti tán. ẹ gbọ́ mi ọdún márùn-ún ò tí ì ṣe kíni kò tí ì pé wọ́n ti tán. Bíọ́lá Adébáyọ̀ tí ẹ ti bàjẹ́ o Bíọ́lá Adébáyọ̀ Ìyábọ̀ ní kí wọ́n má delete fídíò mi àmọ́ Ìyábọ̀ Òjó delete post ẹ̀. Ìyábọ̀ Òjó ó delete post tó ṣe níjẹta ìwọ ló lè forí rọ́kú ilé ayé ẹ Bíọ́lá Adébáyọ̀ ilé ayé ẹ tó bá tún ayé wá ò ní tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ ṣèkà fún yàn àti kò jẹ́bó ló ṣàmì lọ́wọ́ kò sí bàbá ńlá kú bàbá ẹni tí ó bọ̀ èmi ni máa put stop sí gbogbo yín. lálàkọ́kọ́ mo fẹ́ kẹ́ wo àwòrán kan tí mo fẹ́ gbé wá fún yín gbogbo eré tẹ́ ẹ sá tógun bá lè mú ẹ máa rántí Lizzy Anjorin tí ogun yẹn bá lè máa rántí Lizzy Anjorin tó bá jẹ́ pé ogun lé ọkọ ló wá bí Ìyábọ̀ Òjó rántí Lizzy bó bá jẹ́ pé ogun ibiṣẹ́ ló wá bí Ìyábọ̀ Òjó rántí Lizzy mi ò fẹ́ mọ bí ogun yẹn ṣe wá tó bá jẹ́ pé ọmọ náà fi ń dẹ̀ láàmú máa rántí Lizzy. If Lizzy can survive, you can survive. Gbogbo ẹ̀yin tẹ́ celebrate mi lénìí Ọlọ́run lẹ celebrate kì í ṣe mi. Iṣẹ́ Ọlọ́run lẹ tara mi ṣe. Ṣé rò pé easy kí bí àwọn millions àwọn èèyàn mélòó ló bá Jésù jà èèyàn mélòó ló wà Mẹ́kà tán bá Nábì jà. Bíbélì ní wípé Ọlọ́run sọ wípé òun ṣe àánú fún àwọn tóun fẹ́ ṣe àánú fún. Ìyábọ̀ Alice Òjó Ọlọ́run lòun ṣàánú fún Lizzy ẹgbẹgbẹ̀rún ẹ notice wípé tí Ìyábọ̀ Òjó bá fẹ́ ṣe party mo máa ń dákẹ́ fún 4-5 days notice kí n calculate kí n calculate. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa ń dá sọ̀rọ̀ social media ẹ̀yin lẹ ń fi ogun jara yín ẹ̀yin fúnra yín lẹ máa ń fi ogun jara yín kí n pay attention ẹ máa fogun jara yín out of ìlara tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ẹ máa fogun jara yín àtàwọn ọmọ yín. Tí Ìyábọ̀ bá fẹ́ ṣe party tó bá fẹ́ ṣe anything 4-5 days to that party to that event mi ò ní ṣe show. Ṣé rí show tí mi ò ṣe yẹn ó ní ìdí tí mi ò ṣe a máa wò wípé okay ṣé táwọn ò bá lọ fún Ìyábọ̀ ṣé Ìyábọ̀ ò ní wá mọ́ but mo realize pé eṣinṣin ni Ìyábọ̀ tó gbọ́dọ̀ kú sínú ọtí kò lè gbọ́ràn táyé máa fi tán. Ìyábọ̀ wá wùwà yẹn títí kò ní lárí nínú ayé ó wùwà yẹn títí ẹ bàjẹ́ tán nínú ayé kò yà yín lẹ́nu ilé tí mo gbé jáde lọ́sàn-án. Mo ní if Lizzy can survive you can survive fún mi ládùúgbò ọmọ náà kó wá gbé pálí wá kí n jà
ẹ jẹ́ kí n sọ bí àwọn ọmọ yìí ṣe operate ṣe rí nígbà